Ẹ̀yìnkùlé kó nílé o. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lákérò ọ̀nà. Ìgbà mi bẹ lọ́wọ́ rẹ Jésù. Akí ojú máa kú ojú mọ́mọ́mọ́. Ìgbà mi bẹ lọ́wọ́ rẹ. Ẹ kú bójú ọjọ́ ṣe ń lọ, ẹ kú bílù ṣe rí, ẹ kú báyé ṣe dà báyìí. Pèsè iṣẹ́ rere fún mi. Ẹ kú bá a ṣe ń tì í lọ́dọ̀ ẹ̀rẹ́ bó o ṣe ń ṣe, ìwọ náà kú iṣẹ́ o. Pèsè iṣẹ́ rere fún mi. Ọlọ́run bá ń san ọ́ lẹ́san ìwà rẹ tó ń hù fún àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ. Tọ́ mi sọ́nà òtítọ́ rẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa náà Ọlọ́run bá mi san yín lẹ́san bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa. Bàbá mímọ́ ọmọ mímọ́ ẹ̀mí mi. Aláṣẹ̀bọ̀ ọba dániwáyé ọba alágbára ọba níbi gbogbo láyé gbogbo. Ọba àjíǹrín bàǹbàǹbà àjíǹrín yàgbóyàjú ọba àṣọ àmọ̀túndé àtúndúpẹ́ o. Ayé tí mo ní mọ́. Yorùbá bọ̀ wọ́n ní bẹ́rù bá mọ pẹ́ dágbére míì sí bẹ́ẹ̀ ni o. Báwo la ṣe é dúpẹ́ ẹni tó ṣe kíni ẹni tó jí ni láyà gbé. Ló láyé mi ò sí mọ́ mi. Ẹ gbọ́ la fi ń ṣèbà fọba tó ní wọ́n tó ṣe yí pé bá a ṣe sùn lánàá ọba tí ń pa ni ọba tí ń jí ni ọba tí ń fún ni ọba tí ń gbé ni ọba tí ń la ni ọba ọ̀la làlàlàlàlàlà ṣàkàkàkàkà ọ̀rẹ́ mi kan ní máa ń kọ́ lọ́nba. Ọ̀nà ọba ọ̀kàkà kiri kàkàkà gbàǹgbà wò mí náà rẹ̀ ń bọ́ ló ń kiri lọ́nà. Ó lákìkì kan ní ọba àjíǹrín bàǹbàǹbà ọba níbi gbogbo ó bá sáà gbogbo ẹ̀ mọ́ra wọn màá níbi kí ló ṣàpadà já sí àníjà àgbóyájú ọ̀rọ̀ àsùnmí ní káàbọ̀ rẹ̀ ni. Ló bá ti fẹ́ wọ orí ibùtù báyìí á ti gẹ̀gùn olúwa wá lébi ẹni tó fa gẹ́gẹ́ mu yìí. Yáyà akí Ọlọ́run ọba o. Akí gbogbo èèyàn olólùfẹ́ lè ṣe KTV kẹrì pátápátá. A kú bójú ọjọ́ sí ń lọ. A ṣe bọ́ ọba adániwáyé, a sì bá gbogbo àwọn tọ́lọ̀ fi kọ́kọ́rọ́ ayé lé lọ́wọ́. A sì bọ́ ọkùnrin, a sì bọ́ obìnrin, a sì bọ́ ọmọdé, a sì bá àgbàlagbà, a sì bọ́ oyún inú bákan náà, a sì bá àṣẹ ìdí. Ní Yorùbá bọ̀ wọ́n ní bẹ́kù ló bá júbà ilẹ̀ alanu fún ni a sì bá yín o. Wọ́n ní bọ́mọdé bá mi wọ́ọ̀wẹ̀ tó bá mọ wọ́ọ̀wẹ̀ ń bẹ́ẹ̀ ni à ń ṣe kíni á bá gbà jẹun. Ó gbọ́. Iṣẹ́ ọ̀rẹ́ mọ́ bẹ̀rẹ̀. Lórí ìkànnì KTV bẹ́ẹ̀ ti máa ń gbọ́ alọ́jọ́ mẹ́jọ àti gbogbo ìgbà pẹ̀lú àwọn àkọ̀tun ètò tá a máa ń gbé wá. Ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ báyìí náà ni Egbinrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Ọlápọ̀jọ́ ọmọ bíbí ìlú Ìbàdàn kó bá mọ́ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ dákun ẹ bá ń ṣí ẹ bá ń tẹ láìkì ẹ bá ń tẹ lọ́ọ̀fù ẹjọ́ débi ó yẹ ó dédú ẹ dákun. Aláṣẹ bá gbogbo àwọn tá a gba mímọ̀ méjì mẹ́ta lọ́dọ̀ wọn wá. A sì bá wọn tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ kan àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin. A sì bá àwọn tí wọ́n ti ń sọ kẹ́ tó máa sọ adẹ̀ tó sì bá àwọn tí ó tún máa sọ ń gbà táwa náà bá rí bí àgbáńrè. A sì bá gbogbo àwọn tá a tún padà fi lé lọ́wọ́ nítorí pé kò sẹ́ni tó kéré níwájú Ọlọ́run kò dẹ̀ sẹ́ni tó tóbi. Ṣùgbọ́n ẹni o bá ti bá níwájú àgbàlagbà ní bó ṣe lè wò ó rí, ẹni o bá ń gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ àgbàlagbà ní bó ṣe lè wò ó jẹ́. Wọ́n ní àìfàgbà fàgbà òun náà ni ò jẹ́ kíni ní ò já yóògùn ńgbà tá a bá ti bọ̀wọ̀ fàgbà. Ẹja ṣèbà fẹ́ni tó Ọlọ́run gbé síwájú wa káwa náà ò lè rẹ́ni ṣèbà tiwa náà ńgbà táwa náà bá gòkè. Ọ̀kadà ṣe àtolùdásílẹ̀ ilé iṣẹ́ KTV Alhaji wa Lukman Ahmed Kaya Ọlọ́run bá ń kẹ́ wọn ń kẹ́ àlejò náà àti gbogbo òkú mùmí ní pátápátá. Gbogbo tí wọ́n fi lẹ̀ mọ́jọ́ bàjẹ́. Ìyàwó àtàwọn ọmọ àti ilé iṣẹ́ àtàwọn òṣìṣẹ́ àtẹ̀yìn olólùfẹ́ wa à ní sáré lọ bá wọn. Ẹgbìnrin ọ̀tẹ̀ lẹ́tọ̀ bá a ṣe ń pàkan nìkan rú. Ẹ ń gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà kí lè ro tiẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀. So mà wípé èsúró a máa pàdídà a máa lájá lẹ́ẹ̀dẹ̀ lájá ló yẹ kó máa lẹ́súró kọ́lọ́dé ó lè rí yìnbọn sí. Gbọ́njú èsúró bá ti èsúró inú gbó bá ti ń pàdídà tó ń lájá tájá ń sáfẹ́ sùró. Ayayaya àjẹ́ wípé kọ́lọ́dé gan múra nu o. Bẹ́ẹ̀ ni Yorùbá dẹ̀ sọ wípé. Dọ̀rẹ́ ni mo sáwà o. Bájábá lẹ́ni lẹ́yìn a máa pàkókò kí ló wá dé tẹ̀súró tuntun wá ń lé ajá. Lọ́dọ̀ rẹ ni. Ọ̀rọ̀ Nàìjíríà gbogbo lórí ibẹ̀ ti dèsúró báyìí o. Bẹ́ẹ̀ ni àwọn bandits ti wá dẹni tó ń dajá tí wọ́n wá ń lé wa. Àlejò ti wá donílé onílé wá dàlejò. Ó gbọ́ mi yé. Wọ́n ní tá a bá sọ a máa lójútùú. Bá a bá dẹ̀ tu a bá tu a tún máa dé. Bá a bá tún dé náà ẹnìkan ni ó dé ẹnìkan ni ó tù. Bẹ́ẹ̀ ni o. Bá a bá gbàgbé àná. Ẹ ń bá inú ẹni tó bá ṣe kí ni. Ẹ pé mi àmọ́ àmọ́ láì kìkì máa fòwe kòwé pọ̀. Àwọn ẹlẹ́ni ẹ bá fojú àná wò kú ẹ̀bọ̀rọ̀ abọ́lá sọ ẹ bá fojú pé àwọn àlejò ló wà ní Nàìjíríà ẹ mọ̀ pé wọ́n ti kó lálejò wọ́n ti dónlé.
àjẹ́ kókó ńlé ó lọ sí kíni kó lọ sí kíni kó lọ tún ṣòkòtò ara rẹ̀ mú dáadáa torí pé tó bá padà ìyá onílé ó padà di landlord ó tiẹ̀ di landlord lọ́wọ́ tá a wà yìí. kí ló dé tọmọ nàìjíríà tá a mọ̀ sàsùnpìyè ẹ̀rí mi ó sọ̀rọ̀ o òun kálukú wa náà ẹja àjọ sọ kó lè bá ní ojútùú kí ló dé tá a mọ̀ ń yọ̀ níbi tí ò ti yẹ ká yọ̀ kí ló dé tá a mọ̀ ń rẹ́rìn níbi tí ò yẹ ká mọ̀ rẹ́rìn gbogbo nǹkan tí ń bà wọn kan nínú jẹ́ lọ́mọ nàìjíríà fi máa ń ṣeré bẹ́ẹ̀ dẹ̀ ni bí àwọn kan ti ń sunkún làwọn kan ń rẹ́rìn tó bá rẹ́ni tínú rẹ̀ ń bàjẹ́ ẹjẹ́ àjọba kẹ́dùn ká lè bá rójútùú sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n gbà tẹ́nìkan ń sunkún tẹ́nìkan fi tó fi ń sunkún tó fi ń rẹ́rìn báwo nàìjíríà ti fẹ́ lójútùú sọ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀rín àtẹkùn ni Jésù. ìyàtọ̀ ń bẹ láàrin ìdáròrò àti ìbábanújẹ́ nǹkan ò ṣe òde ń báyàn banújẹ́ ó ní ojútùú sí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ẹnìkan ń sunkún ìwọ ń fi nǹkan náà rẹ́rìn ẹ mọ̀ pé ìyà náà máa pọ̀ sí ni ọmọ nàìjíríà á ronú o Yorùbá ò ronú ẹ má bínú pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní tó fà á tí mo fi sọ ẹ padà gbọ́ kọ́mọ̀ bá a kàn ọ́ kọ́mọ̀ bá a kàn èmi ó jẹ́ máa sọ̀rọ̀ báyìí wọ́n ní ọ̀rẹ́ méjì tán bá wọnú ilé báwọn méjèèjì wá lejú kokoko jáde kí ni wọ́n bára wọn ṣe òdodo ọ̀rọ̀ ni wọ́n bára wọn sọ ṣùgbọ́n àwa jọ wọnú ilé àrẹ́rìn jáde kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ alẹ́ à ń tanra wa jẹ ni dábàá ní a máa sọ̀rọ̀ orí Facebook àbí TikTok àbí Instagram àbí gbogbo rádaràdà tá a là ń ṣe tá a là ń ṣiṣẹ́ ìyà ń jẹ Nàìjíríà là ń ṣe TikTok ìyà ń jẹ wá wọ́n ní wọ́n professional lórí network nígbà tí òṣìṣẹ́ mo kàwé orí nǹkan ṣe wà lórí network ó sọ̀rọ̀ àwọn wa sọ fún wa pé wọ́n international ní tí wọ́n ṣe international lé lórí ẹ̀kọ́ tó kọ́ gan láti pè ayé rẹ̀ tó yẹ kó ojúlógo lé lórí ò jẹ́ bẹ́ẹ̀ o gbọ́ mi yé ìyà ń jẹ pákó ẹlẹ́nfọyín ìyà ń jẹ sìn ẹ ló ń jó. ó mọ̀ pé pákó tẹ̀ ń de yín bó tẹ̀ ń ge tẹ̀ fi ń fọyín ìyà ló ń jẹ́ ẹni tó fi ń fọyín ló mọ̀ pé òun fọ eyín òun ìyà ń jẹ pákó ẹni bẹ́ẹ̀ ni èyí sì lẹ́ ń fọyín ìyà ń jẹ sìn ẹ ló ń jó. gbogbo ohun tí Nàìjíríà fi ń sọ pé a fi ń dunnú lé ní ìbáyìí nǹkan tó ń jẹ́ ìbànújẹ́ fáwọn ìdílé míì tá ẹ̀ lè bẹ lọ́n kó kàn yín òun làwa fi máa ń rẹ́rìn la fi máa ń sọ̀rọ̀ bí wọ́n bá gbé nǹkan kan tí ò dá wá láàrin ìṣẹ́jú méjì ẹ ti gbé sórí skit ẹ ti máa wọ́n sọ́tún ẹ ti máa wọ́ sósì àyàyàyà ẹ jẹ́ kí irú nǹkan tó bẹ̀ kó kan rú ẹni tó ń ṣe skit náà ẹ rí i pé nígbà tí ẹ lò náà wá mọ̀ pé sí ò dáa kéèyàn máa fi ìbànújẹ́ ẹnìkan sẹ́rìn ìdùnnú ẹnìkan ìbànújẹ́ ẹni fẹ́ nìkan o. Egbinrin ọ̀tẹ̀lẹ̀ tó tá à ń sọ lọ́wọ́ yìí o bá a sì ń pàkan nìkan rú. sẹ́ẹ̀rì àǹfààní ń bẹ ń bi ká máa gbọ́ ọ̀rọ̀ rédíò pípọ̀ àǹfààní ń bẹ ń bi ká máa gbọ́ ń tẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ń sọ bó o bá ti ní àkíyèsí sẹ́ni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ o lè lákíyèsí sí àdánwò tí bá ń bọ̀ bó o bá ti ń fi tẹ́ńbẹ̀ nìkan ń jẹ́ tó fi ń ṣe yẹ̀yẹ́ tó fi ń sẹ̀rìn kò ní fọ́ ńlá káyé báwo ló ṣe protect ara rẹ kí wọn náà mọ̀ bá àjá sọ́fìn tọ́rẹ̀ rẹ já sí ṣé gbogbo nǹkan ní gbogbo nǹkan gbogbo aṣọ kọ́ là á sá lórùn gbogbo olùkọ́ là á jó sí gbogbo eré kọ́ là á ṣe gbogbo ọ̀rọ̀ kọ́ là á fi dọ̀wẹ́kẹ̀ tí Nàìjíríà ti wá jẹ́ báyìí. bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ Nàìjíríà nu gbogbo wọ́ọ̀dù àwa la lójo jù alójo láti lè gba ẹ̀tọ́ wa alójo láti lè dojú ìjà kọ àwọn nǹkan tí ń bà wá nú jẹ́ adẹ̀ ń pera wa rárá ní giant kí ni wọ́n ń pè wá ní ẹ̀ bá ń pè yìnbó náà giant kí Africa wá ò tiẹ̀ fi nǹkan kan ọ̀nà bí ó ṣe dín nǹkan láàrin ọmọ Nàìjíríà pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tá a ní pẹ̀lú ìmọ̀ tá a mọ̀ tó pọ̀ sótún yẹ kí irú wo mọ̀ ṣẹ̀rú lẹ́yìn òdì ni. ẹjọ́ bá mi ṣí ẹ bá mi tẹ̀ láìkí Egbinrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí Egbinrin ọ̀tẹ̀ bá a sì ń pa kan nìkan níbo ló lérò pé ọ̀rọ̀ Nàìjíríà padà já sí kí ló lérò pé ó ń jẹ Nàìjíríà níyà báyìí àtọwọ́ àwọn wo ni wàhálà ti dọ́dọ̀ Nàìjíríà àṣepẹ́ sáwọn tó jẹ́ aṣíwájú àti lọ́balọ́ba ṣé kò sí aṣíwájú Nàìjíríà mọ́ ni Nàìjíríà ipò tí Nàìjíríà wà ẹ gbọ́ lẹ́nu lórí ètò tèmi Èdùmàrè ọba aláwùrà mi má fi mí fún ìyàjẹwà tèmi àti ẹ náà. ayé wà fẹ́ni tó bá wà lójú òpó tó bá fẹ́ pè àbí tó bá fẹ́ text tó fẹ́ sọ̀rọ̀ lé lórí torí bá a ṣe ń sọ ìgbogbo ayé ló ń gbọ́ pátápátá. Abiyamọ ìgbà gbé ọmọ rẹ̀ máa fi mí sílẹ̀ o máa fi mí sílẹ̀ o fún ìyàjẹ́. Ọlọ́run ọba aláwùrà mi má fi wálẹ̀ fún ìyàjẹ́ sẹ́rí ọmọ Nàìjíríà
ó dàbí pé gbogbo wa la ní làákàyè táwa náà dẹ̀ mọ̀ pa ní làákàyè ṣùgbọ́n làákàyè wa inú yàrá la ti sábà máa ń lò ó bẹ́ẹ̀ ni o àtẹni tó kàwé tó jáde yunifásitì àtẹni tó kọ́ṣẹ́ tó gba dìgírì àtẹni tó gba dọ̀tú àtàfà wa àti pásítọ̀ àtàdáǹsẹ̀ gbogbo wa inú yàrá la ti máa ń lo ipò àtagbára wa kí ló dé tá a bá dé tata ilé sọ̀rọ̀. mo sọ fún ẹnìkan pé ẹyọ ẹnìkan lè gba nàìjíríà lẹ́nu àdánwò ẹni báwo ló ti fẹ́ jẹ́ ṣùgbọ́n èkó ẹnu wa kò lè jẹ́ kí nàìjíríà ó bọ́ ń bẹ̀ sẹ́ẹ̀rí tí nàìjíríà bá fẹ́ bọ́nú àdánwò yẹn wàláhì láàrin ọjọ́ kan a lè bọ́ ń bẹ̀ láàrin ìṣẹ́jú kan a lè bọ́nú àdánwò nàìjíríà o ṣùgbọ́n látara wípé orí tá a máa ń dé fìlà sí àti fi ń dèdí ọwọ́ ọ̀tún tá a máa ń fi ọwọ́ àlàáfíà tá a máa ń fa ago sí àti sọ́ di ọwọ́ ọ̀tún ó di méjì. àwọn àyè tá a gbọ́dọ̀ ti wẹ̀yìn gbogbo wa la ti ń wẹ̀yìn ń bẹ̀. àwọn aṣọ tá a gbọ́dọ̀ sá lórùn gbogbo ẹ̀ lọ́mọ nàìjíríà ti ń sá lórùn. ẹ wàá béèrè wípé báwo ló ṣe di pé gbogbo nǹkan wá di lódì ní nàìjíríà. kìí ṣe pé gbogbo àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí kìí ṣe pé ṣàdédé rí bẹ́ẹ̀ o. ìgbà mi bẹ́ẹ̀ ló. ó ní ilé ló mọ bó ṣe tẹ̀lẹ̀kùn rẹ̀ òun ló mọ bó ṣe máa tì í òun náà ló mọ bó ṣe máa ṣí. ṣùgbọ́n nàìjíríà pátápátá látòkè délẹ̀ wọ́n bá ń bá rí ẹ̀mí nàìjíríà yorùbá ni. ẹ̀mí tó gbé nàìjíríà dúró tí sì ń tò tí ó sì máa tò. ẹ̀mí tó wíìkì nàìjíríà tí yàá fi bẹ̀rẹ̀ sí jẹgbó nàìjíríà yorùbá ni. bí nàìjíríà bá fẹ́ dáa náà ọwọ́ yorùbá ni ó ti wá o ẹ bèrè pé báwo ló ṣe jẹ́. sẹ́rí haúsá àti ìbò wọ́n gbà fún yorùbá pé olórí ni wá wọ́n dẹ̀ gbà wípé yorùbá anílàákàyè ṣùgbọ́n ìgbà wọn fẹ́ gbá nàìjíríà mú àtọ̀dọ̀ nàìjíríà àtọ̀dọ̀ yorùbá náà wọ́n ti dàrú wọ́n dàrin warú débi wípé ìyàwó àtọkọ máa jà síra wọn nulẹ̀ ìyàwó máa ṣe pátì kan ọkọ máa ṣe pátì míì wọ́n dá sọ́dọ̀ ọ̀rọ̀ Chelsea àtọ̀rọ̀ Man U a máa búra wọn lórí bẹ́ẹ̀ pé mo máa lu ẹ pa lé nìyí ìyàwó náà sọ pé wàhálà máa bá tìyá láyé ẹ jẹ́ afọyín lójú lánàá ọ̀rọ̀ bọ́ọ̀lù nìyẹn o wọ́n ti wá sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wa wọ́n ti sọ́ọ̀dì àwọn kò ní dá fún yèmí Man U wọ́n ti sọ mú àwọn fẹ́ mú nàìjíríà àárín yorùbá ni wọ́n kọ́kọ́ dà àárín gbogbo àwa yorùbá rú náà ọmọ ìbàdàn ò fẹ́ tẹ abẹ́òkúta ọmọ abẹ́òkúta ò fẹ́ ti ìlọrin ò fẹ́ tẹ̀gbá ẹ̀gbá ò fẹ́ tòṣogbo òṣogbo ò fẹ́ ti títa wọ́n da gbogbo ẹ̀rú pátápátá omi tó tòrò wọ́n wá lọ da epo sí abẹ́rẹ́ ó wá ń fílíìtì wọ́n wá lọ gbómi èyìnbó fún wa omi tá a máa mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ tẹ́ ẹ ti mọ omi odò ọjọ́ wo làárẹ̀ ṣe yín rí ńgbẹ́ bẹ̀rẹ̀ sí ṣe pure water jáde náà làdánwò dé nàìjíríà. Egbinrin ọ̀tẹ̀ lètò yìí bá a sí ń pàkàn nìkan rú. kò sẹ́ ń fẹ́ kú nu ọmọ nàìjíríà o gbogbo wa ń dẹ̀ nínú wọn kò fẹ́ kú kò ní joyè ẹ bá ń pòwe yìí mi ò fẹ́ kú ò ní joyè ilé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́mu rúrùn tiwa mi ò lè wá kò lè joyè ilé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́mu rúrùn tiwa ló dẹ̀ ní àmúyá rẹ̀ o ẹ rántí pé ẹlẹ́nu rúrùn wa ló láàmúyá rẹ̀ bẹ́ẹ̀ ni mi ò lè wá kò lè jẹ oyè ilé bàbá rẹ̀ kí ló dé ẹ̀dẹ̀ ń sọ pé ẹlẹ́mu rúrùn àwa òun àwa lá ní nǹkan wa mi ò lè wá kú yín kó ẹ̀ lè joyè ilé bàbá yín o ẹ̀dẹ̀ gbàgbé ẹ̀dẹ̀ ń sọ pé ẹlẹ́nu rúrùn ló dẹ̀ lẹ́nu yàrá ẹ̀ kò ti gbàgbó láǹdì lọ́wọ́ yín sá. ọmọ nàìjíríà bẹ́yìn bá tiẹ̀ sí tán àti fẹ́ kú ẹ rántí àwọn ọmọ tá a fi sẹ́yìn àfẹ́ káwọn ó kú. bẹ́yìn ò bá ní tẹ́fẹ́ fi protect àwọn ara yín ẹ jẹ́ káwọn ọmọ ẹja protect wọn torí pé àwọn atọ́síwájú òpè mi àti ẹ. nàìjíríà ń sùn gan o. ibi nàìjíríà ti dàrú jù ẹ̀mí tó lè tún nàìjíríà ṣe yorùbá ni. ẹ̀mí tó dẹ̀ tún dàrú náà yorùbá ni. ọ̀nà àbáyọ sí tó ń da ìṣòro nàìjíríà la fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nìí. ẹ gbọ́ kí ni ọ̀nà àbáyọ sí ìlú nàìjíríà. ọ̀nà àbáyọ tẹ̀mí rí lórí ètò yìí lẹ́nìí ẹ̀yin náà bá ń fòye gbé. ọ̀nà àbáyọ yọ kọ̀ọ̀kan tá a bá lè ṣe. nǹkan méjì ló bàjẹ́ ń lu nàìjíríà o wàláì mo fi ọlọ́run tó ní ẹ̀mí gbogbo wa búra tá a bá lè ṣe nǹkan náà nàìjíríà ó tòrò ṣùgbọ́n sòrò ṣe ẹ bèrè pé kí ni Egbinrin ọ̀tẹ̀ ẹ̀wọ̀ ẹ bá ń ṣe ẹ bá ń tẹ̀ láì. ẹ bá ní kọ́lọ́ máa fi sílẹ̀ fáráyé mú ẹ̀yin náà má tẹ̀bi tọ́mọ aráyé tí máa mú yàn. ó ń bẹ lọ́n kọ́lọ́ máa fi ọ́lẹ̀ fáráyé mú kó o dẹ̀ sí yé tẹ̀lé ìyàwó ń yàwó lẹ̀.
oníkọ́lọ́ wọn fìyà jẹ ọ́ ó ń tẹ̀lé àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀. kí ló dé? a ti ń gbàbọ̀dè fúnra wa jù torí àtijẹ. nígbà àwọn kan ló já àwọn yahoo sí pé bẹ́ẹ̀ bá ń pààyàn ó ṣe é sowó ó ṣe é sowó. bára wa náà ló jára wọn sí pé àtẹ bá mórí èèyàn mélèé báyìí yóò mọ̀ dowó. àwọn ọmọ tí ò dá nǹkan mọ̀ wọ́n ń já wọn sí. fúnra wa là ń gbàbọ̀dè fúnra wa. nínú wa náà láti rí ẹni tó ń ta ìyàwó tó ń ta ọmọ rẹ̀. nínú wa náà láti rí ẹni tó ń gbéra wọn lẹ́sẹ̀. ọmọ Yorùbá ẹ̀ ronú. alábẹ́ inú àṣà. Yorùbá ò ṣe é sá sí lábẹ́ mọ́ Ọlọ́run nìkan ló ṣe é sá sí lábẹ́ bó wọ́n fẹ́ sá sí lábẹ́ Yorùbá wọn ó tọ̀ ni ọmọ ẹ̀bọ́n ṣe ń tara wọn ní South Africa. ibi tí mo ti sọ pé ìṣòro Nàìjíríà ọ̀nà wo la fi lè yọ ń bẹ̀ òun náà mo fẹ́ sọ lénìí lórí ètò Egbinrin ọ̀tẹ̀ torí Egbinrin ọ̀tẹ̀ lọ́rọ̀ Nàìjíríà bá a ṣe ń pa kan nìkan rú. àbò mi máa ní. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé gbogbo Áfíríkà pátápátá wọn àbẹ̀ lọ́hùn kí Nàìjíríà ó tó rò rárá. èyí nàmbà 1 ẹ máa gbọ́ o. ẹ̀mí ayé ẹ̀mí tọ́lọ́run fi kó ilé ayé ro lọ́wọ́lọ́wọ́ yìí. táwọn aláwọ̀ funfun dẹ̀ mọ̀ wà láì Nàìjíríà ni. nàmbà 1 ẹ̀rùn gbogbo aláwọ̀ funfun ẹyọ kan ni wọ́n mọ kó wọn papọ̀ àti Lárúbáwá àti gbogbo ẹ̀mí tó gbé ayé dúró lénìí wà láì Nàìjíríà jẹ́ kan bẹ̀. àwọn aláwọ̀ funfun ti mọ̀ nàmbà 1. ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì tó tún wá gbálẹ̀ àbí nàmbà 2 Áfíríkà. táwọn àyàn Nàìjíríà tá a jẹ́ ọba lé wọn lórí ọlọ́mọsí wa lọ́ba fẹ́ẹ̀kì ọba tí ò lè pàṣẹ fún un lé rẹ̀ tí ń pàṣẹ fárata. ogun ń jà wá ló ń bá àwọn èèyàn ṣẹ́gun ta. gbogbo Áfíríkà ńlẹ́lẹ́ẹ̀kejì wọn ò fẹ́ kí Nàìjíríà ó tòrò. torí wọ́n mọ̀ pé gbogbo owó wa pátápátá àfi ń tùlù àwọn ṣe ni bó bá fi lè tòrò rẹ́rẹ́. àwọn white yẹn ò ní ráyè wo Nàìjíríà mọ́. lẹ́yìn ìgbà tí wọ́n bá wá ráyè wo Nàìjíríà mọ́ wọn ò ní ráyè wo Áfíríkà mọ́. nítorí pé àṣẹ tí Nàìjíríà bá pa ó yẹ kó lè mú gbogbo Áfíríkà. àwọn white ò fẹ́ kí Nàìjíríà ó nísinmi débi pé yóò ráyè tó Áfíríkà. bẹ́ẹ̀ ni àwa tá a wà ń bẹ̀ àmọ́ bí tá a fi tó a kàn ń du ipò pa fẹ́ jó lórí ni àmọ́ bí wọ́n ṣe ń lo ipò. bí Nàìjíríà bá fẹ́ lo àlùyọ́nú ayé tá a wà yìí lọ́wọ́ tá a wà yìí o. àní nǹkan méjì ni ìgbésẹ̀ tá a máa gbé. tọ́ mi sọ́nà òtítọ́ rẹ̀ kórè ọ̀fẹ́ rẹ̀ kó gbé mi ró. bàbá mi ẹgbẹ́ jẹ́ ndókè lọ́nà kí n lọ polówó. wá bá mi ṣe ọ̀rẹ́ mo bẹ̀bẹ̀ all over the world. tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ kẹ́ follow. orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. jáde ẹ mọ́ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman gbogbo àwọn sì Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya radio ìbàdàn ẹ̀yìn àgbọ̀n wa àbúrò wa ẹ̀yìn ọ̀rẹ́ wa lórí Kaya radio oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan. àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní scores àdèmọ́ fún yín ní àwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ọ̀dún wọn ni o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ lè fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ̀ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀gbọ́n láàmú bá. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Egbinrin ọ̀tẹ̀ lórí ìkànnì Kaya TV Kaya radio tẹ̀ tí máa ń gbọ́ wa fáńfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín ẹ pè wá sórí àwọn nọ́mbà yìí +23326087860 +23326087860 àbí ká ẹ pè wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +2335019327336 +2335019327336. ẹ ṣé ẹ dúpẹ́. Egbinrin ọ̀tẹ̀ lètò bá a ṣe ń pàkan nìkan rú. ṣé ẹ mọ̀ wípé Yorùbá ẹ̀mí kan la jẹ́ nínú ayé
ṣùgbọ́n ní táìmù tá a wà yìí o bó tiẹ̀ jẹ́ pé gbogbo ayé bá fẹ́ parẹ́ ni mo lérò pé bóyá bí nàìjíríà bá fi tòrò ọlọ́mọjà yóò parẹ́ ní táìmù yẹn nítorí pé tí nàìjíríà bá fi lè tòrò lẹ́nìí gbogbo áfíríkà tẹ rí yẹn pátápátá wọ́n máa padà sẹ́rí wá sí nàìjíríà tí nàìjíríà sì máa padà di number 1 ní world ẹ lọ kọ́lẹ̀ white ò ní ní access àti wá sí nàìjíríà ìbílẹ̀ níta sí pé wọ́n wá sí áfíríkà eléyìí ó wá máa fẹ́ wá fọ ogun àgbáyé nítorí pé ọjọ́ nàìjíríà bá gbọ́n tán báyìí lénìí ìdìmọ̀ràn mọ́jẹ̀wọ́ ò ṣẹlẹ̀ ni o nítorí pé ọgbọ́n tí nàìjíríà bá gbọ́n tó bá fi lè dá lénìí gbogbo áfíríkà pátápátá tẹríba fún nàìjíríà pé kábíyèsí o ó dá mi lójú pé gbogbo ọgbọ́n táwọn áfíríkà ti gbọ́n àjọṣọwọ́pọ̀ yóò wá padà wá kò wá ní fún àwọn white ní access àti wọ áfíríkà mọ́ eléyìí ó wà fásábà bíi kí wọ́n fẹ́ dá wọ́ọ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tí nàìjíríà bá fi lè dára gbogbo èròǹgbà yìí pátápátá ó ń la àwọn aláwọ̀ funfun ògbẹ́ kó ṣẹlẹ̀ látara bẹ̀ àwọn nàìjíríà náà ta tún wá jọmọ nàìjíríà pátápátá ṣé bí mo sọ fún yín pé ẹ̀mí nàìjíríà ó ní àwa yorùbá gangan wọn jẹ́ káàrin wọ́n tó àwa yorùbá ìlà wa nífẹ̀ẹ́ ara wa nífẹ̀ẹ́ ìlú fẹ́ ká yẹn nìkan bí aṣíwájú tá a yàn síbẹ̀ àbáwọn olórí tá a yàn síbẹ̀ ń dun ti fámìlì rẹ̀ ó ti wá di wípé ó dáa náà yàrá mútu rẹ̀ jẹ́kẹ́ mi náà lọ bu tèmi ẹja àbùnbù tán ó ń lọ ọ̀rọ̀ nàìjíríà ṣé bí gbogbo wa lọ léèwé kí ló dé tí gbogbo wa ṣe pé epo la fẹ́ máa ṣe kí ni la fẹ́ wá máa tà sí gbogbo wa la níṣẹ́ lọ́wọ́ ìwé ò wúlò mọ́ ẹni tó ṣiṣẹ́ ti da lásẹ̀wó ṣe lérò pé nàìjíríà àná ọ̀nà àbáyọ nàìjíríà méjì ni. bí nàìjíríà bá fẹ́ tòrò nǹkan méjì ló bọ́ sọnù nù wa àkọ́kọ́ ohun tó bọ́ sọnù nàìjíríà ìfẹ́ ò sí rárá kò sí ìfẹ́ kankan ní nàìjíríà mọ́ mo fọ ọlọ́run tó dá mi búra ìfẹ́ ẹ̀tàn ló wà ní nàìjíríà kò sáàfáà tó nífẹ̀ẹ́ ara wọn ẹni irọ́ là ń pa kò sí pásítọ̀ tó nífẹ̀ẹ́ ara wọn irọ́ là ń pa gbogbo àwọn ládéládé tẹ̀rí yẹn wọn fẹ́ra wọn dénú 99% wọn nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ ò sí nàìjíríà mọ́ o ìfẹ́ ò sí nílẹ̀ adúláwọ̀ rárá ìfẹ́ ẹ̀tàn ló wà ní nàìjíríà àkọ́kọ́ bí wàhálà ti dé sí nàìjíríà nù. ẹlẹ́ẹ̀kejì bí nàìjíríà bá fẹ́ dára tẹ́mi dẹ̀ nígbàgbọ́ pé ọjọ́ nàìjíríà bá ronú rẹ̀ ọjọ́ náà ní gbogbo áfíríkà máa dára bàbá ń bari ẹ̀ torí ọjọ́ náà àṣẹ kan wà ní nàìjíríà àwọn àṣẹ kan wà ní nàìjíríà tó jẹ́ àwọn àṣírí àtọlẹ̀dọ́lẹ̀ àwọn àṣírí náà ò ṣiṣẹ́ fún nàìjíríà mọ́ gbogbo bí agbára wà pátápátá àti gbàbọ̀dẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí agbára wà tí kan kì í gbẹ̀jẹ̀ àti fẹ̀jẹ̀ síbẹ̀ èyí tí kò kì í mumi àti fomi síbẹ̀ èyí tí wọ́n gbọ́dọ̀ gbóbìnrin sùn bẹ̀ àti gbé débẹ̀ èyí tí ò gbọ́dọ̀ rọrùn gbogbo ẹ̀ láti dé èyí tó ọmọ kékeré ò gbọ́dọ̀ wò wọ́n ti wò ó èyí tóbìnrin ò gbọ́dọ̀ débẹ̀ ńlẹ̀ nàìjíríà ti débẹ̀ ó ti di nǹkan èèwọ̀ ló fa sábàbí tìlú nàìjíríà fi ń dàrú ṣùgbọ́n tí nàìjíríà bá wá fẹ́ tò lénìí àfi kí gbogbo nàìjíríà pátápátá gbogbo yorùbá pátápátá yẹn ti ẹ̀ sọ̀rọ̀ gbogbo nàìjíríà gbogbo àwọn ládéládé wa kí wọ́n padà sí ìpìlẹ̀ ẹ bèrè pé kí ni ìpìlẹ̀ náà ẹ padà bẹ́ẹ̀ ṣe tó lọ́n fi yàn fún yín láti ilẹ̀ bẹ́ẹ̀ bá wá dúró tí ń tọ́lọ́ yàn fún yín ẹ gbàgbé pẹ́ẹ́nìkan máa fún yín lówó lọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ bá sì ń gbẹ̀mí lé pé ìjọba kankan lè máa rówó gbà àbí ká lè rí kọ́ńtrákìtì gbà lọ́wọ́ ìjọba nàìjíríà ò ní tò láíláí. ìtẹ́ lè ṣe ń bẹ̀ náà ni pé ẹ padà sípìlẹ̀ ẹ sowọ́ papọ̀ kẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ ara yín á padà sípìlẹ̀ bàbá wa padà sípìlẹ̀ àṣẹ àná yóò padà wá sí tèní ìmúṣẹ tàná ó ṣiṣẹ́ fún tèní eku ó máa ké bí eku bí àṣà àwọn bàbá wa wọn á ní ẹyẹ ó máa ṣe kí ni yóò máa ké bí ẹyẹ wọn lọ́mọ èèyàn ó máa fọ̀n bí èèyàn nítorí pé a ti kúrò níbi tá a wà àti mú nǹkan míì ṣe Egbinrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ nàìjíríà bá a ṣe ń pa kan nìkan rú. kí ni làákàyè tiẹ̀ kí n wọlé rò pé ó lè mú nàìjíríà dá bẹ́ẹ̀ bá bi táyé léèrè lọ́rọ̀ nàìjíríà á ní nàìjíríà ò lè dá mọ́ bẹ́ẹ̀ bi kàǹdé léèrè á ní nàìjíríà ò lè dá mọ́ bẹ́ẹ̀ bi àlàbá léèrè á ní nàìjíríà ò lè dá mọ́
bẹ́ẹ̀ bá wá ṣàdúrà pé yóò dá á ní kèsì láyé lójú tóun torí wọ́n ti rò pé kíní yóò lè dá mọ́ ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ pé nàìjíríà máa dá ó bá wà nù nàìjíríà ó lè tíǹkì bí nàìjíríà sì lè dá ìwọ jáde kúrò nàìjíríà wàá rí i pé làákà yóò wà pé ọ̀nà tí nàìjíríà fi lè dá lélẹ̀ yìí sọ mọ̀ pé ni tó bá wà lójú ogun wọ́n yé sábà tètè rọ́nà àbáyọ o torí pé iwájú tí wọ́n kọjú sí ogun ni ẹ̀yìn tó fọ́n fílẹ̀ ogun ni ọ̀tún àtòsí wọn ogun ni bẹ́ẹ̀ bá bí wọ́n lérè pé ń bo la fẹ́ gbà yọ táfi délé ẹni tó wà lójú ogun ò lè sọ o ó sàn dojú kogun lọ ní ọ̀ǹtì tó bá tó pa àwọn tó ń bẹ níwájú rẹ̀ tán lọ́kàn rẹ̀ ó tó balẹ̀ pé ó dàbọ̀ náà lélẹ̀ ìyẹn ló fọ sábà bí pé gbogbo ẹni tó wà ní nàìjíríà wọ́n á lè mọ ojútùú wọn ti fẹ́ rìn ní nàìjíríà ìwọ try kó kú òun bẹ̀ díẹ̀ ọ̀nà àbáyọ wà dé. Egbinrin ọ̀tẹ̀ lètò tá à ń wò lọ́wọ́ bá a ṣe ń pàkan nìkan rú gbogbo àṣírí tẹ̀ ń gbọ́ káàkiri nàìjíríà gbogbo àṣírí tẹ̀ ń gbọ́ tó ń jáde lọ́tún jáde lọ́sì gbogbo ibi tó ti ń líǹkì síta pátápátá wọ́n ti rora wọn pin bẹ́ẹ̀ pé ẹ gbọ́ kíní ti sú wa ni o ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gba nàìjíríà sórí náwó àdánwò ẹran tí pọ́ńtọ̀ máa ṣe kíni wọ́n á fẹ́ pa á ṣùgbọ́n tó ń bẹ nàìjíríà tá a bá fẹ́ kí nàìjíríà ò dáa òun náà ni wípé káwọn lọ́balọ́ba wa ẹ gbàgbé ti ń jẹ́ pé ìjọba kan mọ̀ fún yín lówó bẹ́ẹ̀ bá fẹ́ kípò yín ó bọ́ sípò padà ẹ gbàgbé gbogbo ohun tí ń jẹ́ kò sí fẹ́ eléyèké ẹlẹ́yàmẹ̀yà kọ́mọ ọba àkìrún fa ọba ẹ̀gbá mọ́ra ọba Ifẹ̀ kó fa tọ̀yọ́ mọ́ra ọba Òṣogbo kó fa ti Oǹdó mọ́ra ká sowọ́pọ̀ dáadáa ká lè bá àdélẹ̀ lérí ìgbà náà ni gbogbo nǹkan tó ń ṣe lódì ó wà bọ́ sójú bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn o Egbinrin ọ̀tẹ̀ lètò bá a ṣe ń pàkan nìkan rú. owó tó nàìjíríà jẹ́ ìlú kan tó ṣe pé ó dáná ẹ̀yẹn wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tó jẹ́ kí n máa fa ọ̀rọ̀ yìí láwọn ìlú kan báyìí gbogbo ohun tí ń jẹ́ Ọ̀yọ́ state gbogbo alámọ̀ yìí pé gbogbo àwọn tí ń jẹ́ bandit àbí Boko Haram ò ṣẹlẹ̀ ń bẹ̀ rí ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí kọ́lọ́mù ó ṣe kí ni kọ́lọ́mù ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ni o. Ìgbà mi bẹ lọ́wọ́ rẹ̀ Jésù Olúwa mi o. Ìgbà mi bẹ lọ́wọ́. sẹ́ẹ̀rí bá a bá ń pariwo pé kí nìyẹn gbà wá torí èní kọ́ torí ọ̀la ni aburú ò ní kan ìmọ̀ àti ẹ bá ń sàmì ẹjá wo ohun tí ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ lórí arákùnrin kí lórúkọ rẹ̀. Pèsè iṣẹ́ rere fún mi o, jẹ́ kí n lọ. ẹ̀yin ẹ̀ wo báyìí irú ikú tí ó pa arákùnrin Mi sọnù tí etí ni máa yín fi ń gbọ́rọ̀ àwọn agbénipa agbésùmọ̀mí tẹ́lẹ̀ mi rò. ṣùgbọ́n gbà tó ṣẹlẹ̀ yìí Bàbá mi lòun náà tó mọ̀ pé ṣébi ayé parẹ́ sí ni èyí tá a fi ń pariwo ń sìn ọlọ́mọjàbúrò kan èmi àti ẹni ìyẹn ló fa ntẹ́mi sọ ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ adúláwọ̀ ẹ jẹ́ àsowọ́ papọ̀ ẹ̀yin lọ́balọ́ba ẹ sowọ́ papọ̀ ẹ jẹ́ ara kú ẹ jẹ́ ẹ̀mí kú níbi ọ̀rọ̀ owó ohun tẹ́ ìjọba lé lórí ẹgbẹ́ ẹ̀mí síbẹ̀ kó lè bá a tù yín lọ́rùn kígbà tí yín náà mọ̀ bá a dàbí èyí pé wọ́n fi máa pàtàn ńlẹ̀ Nàìjíríà nítorí pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí Èdùmàrè ò ní jẹ́ kábúrò kan ẹnìkọ̀ọ̀kan wa o ẹni tó kàn ló mọ̀ o. Mo bá wọn gbọ́ tọkàntọkàn bí mo ṣe tàn ọgbọ́n. arákùnrin tá à ń wò lójú kínní pẹ̀lú ọ̀rọ̀ tó sọ gbogbo àwọn èèyàn ti gbọ́ wọn náà mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nítorí pé èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ gbogbo alámọ̀ pé bí kú ilé ò bá pani tòde ò lè pani ìjọba wa ẹ gbìyànjú kí gbogbo àwọn ọmọ tí wọ́n ka ìwé kí gbogbo wọn ó ríṣẹ́ ṣe ajá tá a bá ń tọ́jú tẹ́lẹ̀ wọn alájá tó rí ni tó ń jùrù tó wá bẹ̀rẹ̀ sí rí ni tí ń gbó ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ fura
bébí bá pa ẹni tí kí ni ẹni tó bá kàwé àbẹni tó bá kọ́ṣẹ́ tó bá pájú tí ò rí nǹkan kan ṣe nú ayé kò sí bí wọ́n pè sí tí ò ní lọ. bẹ́ẹ̀ bá lọ wo àwọn bandit tí wọ́n sọ bẹ́ẹ̀ àbáwọn gbésùmọ̀mí bẹ́ẹ̀ bá lọ wò wọ́n dáadáa bẹ́ẹ̀ túnú wọn ẹ̀ bá ọmọ Nàìjíríà nínú wọn wò nítorí pé ẹlòmíì tí wọ́n bá ti fowó tù lójú ẹ̀ ọ̀nà ti jìn kábúrú yìí ó mọ̀ bá a kárí wa la ṣe ń sọ̀rọ̀ o ẹ̀jẹ̀ nígbàgbọ́ pé kò ní kárí wa ṣùgbọ́n ẹjẹ́ àsọ̀kan ẹjẹ́ ànífẹ́ ara wa ẹjẹ́ àfìfẹ́ ṣe bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ state ọkàn wò balẹ̀ àdúgbò wo lẹ ti ẹ̀dá kọ fún mi báyìí ní ìsinmi ń gbọ́ àwọn àdúgbò kan tó ń pè ní Ìkónífin wọ́n ní gbogbo iléèwé àbí àwọn àdúgbò kan tó tún pè lóríṣiríṣi àwọn àdúgbò tó ń pè ní bá ń dákọ̀ àwọn state yẹn ará Òṣogbo gan ọkàn wò balẹ̀ ará Ìbàdàn ọkàn wò balẹ̀ àwọn kílókò Ṣakí gan ọkàn wò balẹ̀ àwọn tó wà nígbòho gan ọkàn wò balẹ̀ àbí Ògbómọ̀ṣọ́ ọkàn wò balẹ̀ ibi tá a lérò pé ò ní dé ó ti ń débẹ̀ o pánsá òfura pánsá ti ń jáná o bẹ́ẹ̀ ni àjìn òfura àjá ti jìn onílé ò bá wá fura ó lè ní òkú lọ o gbogbo tí ń jẹ́ kìtì ẹ̀yin náà ẹ máa ṣọ́ra ẹ̀yin ti Ìbàdàn ẹ máa ṣọ́ra gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo ọ̀nà kírun ẹ máa ṣọ́ra o ó ń rúgbó bọ̀ o Egbinrin ọ̀tẹ̀ bá a sì ń pàkan nìkan rú. ẹ bá ti rí tọ́wọ̀n èèyàn fi ń pariwo báyìí ariwo tó ti yẹ ká pa wọ́n ní àìfẹ̀lẹ̀ kíbò sí láìfẹ̀lẹ̀ báwọn jò ẹ bá bẹ̀rẹ̀ pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ pé kókè á ràn yín lọ́wọ́ ẹ bá pariwo síta pé nǹkan ń ṣẹlẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ pé bó ló ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó ń bẹ́ńlẹ̀ jù kọjá àti bàbá wa Sunday Igboho bàbá Sunday Igboho wọ́n ń gbìyànjú tiwọn bá a ṣe rẹ́ni tó ń síwájú pé òun fẹ́ gbìyànjú láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó tún ṣe kíni tó tún dìtẹ̀ rẹ̀ tí wọn náà bá dìde sọmọ mọ́ sọ̀tẹ̀ tiẹ̀ náà. ẹni mo sáwà o alábẹ́ inú à ń sá sí. ẹ gbọ́ nǹkan Olúwa ọ̀nà àbáyọ wo la lè rí sí ọ̀rọ̀ Nàìjíríà agbára máa ní ọ̀nà àbáyọ wo la lè rí sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀gá ọ̀nà àbáyọ wo la lè rí sí tọkàn wo fi balẹ̀. ààbò mi máa ní. ta ló lè bá wa ṣe lódodo ta ló lè bá wa tó báwọnú rẹ̀. ta ló lè kún wa lọ́wọ́ kò sẹ́ni kankan tó lè kún wa lọ́wọ́ o kò dẹ̀ sẹ́ni tó lè ṣe àwa náà láṣẹ kínni láàgbèrè àwa ń jà inú à ń sá sí. àwa láàrònú délẹ̀ dáadáa lásàánú ara wa àwa láàfìfẹ́ lò bá a bá ti sowọ́ papọ̀ mọ́ra wa tá a pìtì ẹni tó ń rí bànújẹ́ tá a máa fi bànújẹ́ ẹnìkan ká fi máa sayọ̀ tá a máa tú àṣírí ara wa síta Nàìjíríà fẹ́ràn kíní yẹn pọ̀ àlóhun tó ń pẹ nìkan lẹ́kùn ó dẹ̀ máa fi ṣe skiti wọ́n máa fi ṣe gbogbo kíní lórí kíní ìjọba wa kanrú ẹni náà wá banújẹ́ wọn ni ó dé bá alára gbà mú ó ṣe kíni ó gbà kámú ó dé bá jèrò náà jèrò ṣe kíni ó gbà kámú ó kàn wọ́n náà nu màkàmàkà lóye kàn wọ́n ìbànújẹ́ ayé òní kèmí àti ẹ̀ ó mọ̀ bá wà dọ́dọ̀ wa la fi ń pariwo àwọn tó ṣẹlẹ̀ sí àwọn náà ti fìgbà kan pítì àwọn kan tó ṣẹlẹ̀ sí rí wọn à lérò pé ó lè kàn wọ́n o mò ń ké tó Egbinrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú. Jésù Olúwa mi o ìgbà mi bẹ lọ́wọ́ rẹ o Jésù Olúwa mi o pèsè iṣẹ́ rere fún mi o jẹ́ kí n lálùyọ pèsè iṣẹ́ rere fún mi o jẹ́ kí n lálùyọ. iléeṣẹ́ Kaya TV Kaya dò lẹ́tí ń gbọ́ àtàwọn àfikàlẹ̀ sí àlejò kan ní ṣì túrọ́túrọ́ station yẹn ní Accra Ghana níbí ibẹ̀ láti ń jábí ọdún tá a ti ń rọ̀ bí òwe tá a ti ń rọ̀ bí òjò tá a tún kù bí òjò bẹ́ẹ̀ ni àwa náà kọ́ lábàtà ní múdò sàn ọlá bàbá ní mọ́mọ́ yẹn ọlọ́run náà lè jìká tí òjà sóbọ́ lọ́rùn wa o òun náà ló ní gangan tí ń lùlù fún ìròmí tiwa ti fi ń jó lórí omi. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń bá wa ṣe tẹ̀ ń bá wa tẹ̀ láìpẹ́ ilé yín ò ní jóná ọ̀nà yín ò ní bàjẹ́ o èmi àti àtẹ̀mí àti àtàyà àtọkọ rẹ wọn ní jẹ́ nìkan kan wá gbé o kó mọ̀ bá wa ṣẹlẹ̀ sí wa òun náà la ṣe ń pariwo síta pé ẹjẹ́ àsowọ́pọ̀ gbogbo ẹ̀yin kábíyèsí wa ọba Ọọ̀ni of Ifẹ̀ ọba wa yẹn ní ìlú Ọ̀yọ́ ọba Ìbàdàn àwọn ọba Òṣogbo gbogbo ẹ̀yin kábíyèsí ẹ padà sí ìpìlẹ̀ ẹ gbàgbé owó tó wà lọ́wọ́ àwọn ìjọba bẹ́ẹ̀ bá ṣe kíni bẹ́ẹ̀ bá sowọ́pọ̀ ó dá mi lójú pé gbogbo ẹ̀tọ́ yóò padà sí yín lọ́wọ́ o ẹ rántí pé ẹ̀yin lẹ̀ ń pàṣẹ tẹ́lẹ̀ kí ló dé táwọn ọ̀mọ̀wé wá gbàṣẹ lọ́wọ́ yín ẹ̀yin lẹ̀ ń fìyàn jọba kí ló dé tí wọ́n wá pé ẹ̀yin ni àwọn náà ń fi yín jọba báyìí ṣé tẹ́lẹ̀
àlejò a máa ń rọ onílé lóyè ni kí ló wá dé tẹ̀yìn lọ́balọ́ba wá ń bẹ̀rù kí wọ́n máa ń rọ yín lóyè ẹ jẹ́ kí wọ́n gbìyànjú ẹ̀ tó bá ṣe pé orí ló bá gbé yín dédìí ọba borí bá dẹ̀ gbádé lé yín lórí ó di dandan ẹnìkan kò lè rọ̀ yín lóyè o ẹ sowọ́ papọ̀ ká lè bá àdélẹ̀ lórí ilẹ̀ tí ń bàjẹ́ lọ o. Ládé wa ẹ̀yin lóyè Ọlọ́run ló yàn yín síbẹ̀ o ṣùgbọ́n gbogbo ọba tí bá ti ń bẹ̀rù àwọn ìjọba wa a jẹ́ pé kì í sọ lọ́wọ́ ọba ló yàn án bẹ́ẹ̀. To serve Nigeria is not by force. Ṣé ẹ bá mọ̀ pé ẹ lè sáàfù Nàìjíríà ẹ sọ̀rọ̀ yan lọ́wọ́ ẹ pé ẹ fẹ́ máa fi wá rúbọ ni ẹ dákun ẹ kúrò lórí oyè o nítorí pé ó ń rúgbó bọ̀ o ẹ wá nǹkan ṣe sí i ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ̀yin ládéládé ẹ̀yin lẹ́ ń fìyàn joyè ẹ̀yin lẹ́ ń fìyàn jọba kí ló dé tí wọ́n wá tún fi yín jọba ìwé tọ́jọ́ pọ̀ gangan lẹ́rú kí ló wá dé pẹ́tẹ́rú wá bẹ̀rẹ̀ sí jọba kí ló tọmọ ẹlẹ́ran wá ń jigungun ládéládé lóyè ó dá mi lójú pórí adé nìyí àṣẹ ìpìlẹ̀ ń bẹ ń bẹ ẹ sowọ́ papọ̀ ẹ nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ lè gbẹ̀tọ́ àwọn bàbá wa wá fún wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti kú gan o bóyá kò dẹ̀ kàn yín ní òjì ẹ mọ̀ ní nítorí pé ẹni tó bá kàn ló mọ̀. Ẹ wo àwọn ọjọ́ ọ̀la tí wọ́n kó jọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ state Olúwa o mo dọwọ́ rẹ o ṣé torí pé kò tí ì dé kò tí ì wọ̀lú Ìbàdàn ni ò jẹ́ káwọn èèyàn ó sọ̀rọ̀ ṣé torí pé kò tí ì wọ̀lú náà nínú Òṣogbo ẹ̀gbọ́n sì tán bá wá gbé ìbọn tán bẹ̀rẹ̀ sí di kíní tán sọ di wọ́ọ̀ àmọ̀mọ́ sá lọ Egbinrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí ó bá a ṣe ń pàkan nìkan rú o. Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú wọnú ilé wa bá wa o ẹ jẹ́ á kígbe síta ẹ kọ lẹ́tà ẹ jù sáwọn ládéládé ẹ jù sáwọn lóyè àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ń tulẹ̀ ìlú wọn kó tó di páwọn eléyìnbó dé ìwé wọ́n lè ka ọgbọ́n orí yín kì í ṣe pé ẹ kàwé ìwé làgbà ọgbọ́n orí mọ̀ ló jẹ́ bàbá ẹ lọ ọgbọ́n orí tẹ́ fi ń tó tìlú gbogbo Nàìjíríà ò fi bàjẹ́ tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ bàjẹ́ lórí yín o ẹ̀yin lẹ́ ń fìyàn jọba àlejò gbọ́dọ̀ máa fi yín jọba o ẹ jẹ́ kí Ifá tẹ̀ ń lò ó yàn fún yín ẹ jẹ́ Kùránì tẹ̀ ń lò ó yàn fún yín ẹ dẹ̀ jẹ́ Báíbù tẹ̀ ń lò ó yàn fún yín ó dá mi lójú para àwọn nǹkan ìpìlẹ̀ tẹ̀ ń lò nù tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń tò tó fi dára kó mọ̀ bá bàjẹ́ ni o ó ti ń bàjẹ́ lọ báyìí o. Ẹ dákun ẹgbẹ̀rún àwọn ọmọ tí wọ́n kó lọ ta ló lérò pé gbogbo àwọn ọmọ yẹn lè ṣe kí ni wọ́n lè padà nínú àwọn ọmọ yẹn àárẹ̀ tara rẹ̀ ò dá tẹ́lẹ̀ àárẹ̀ tó yẹ pé ìyá rẹ̀ ń tọ́jú ní ara rẹ̀ ò yá ọlọ́mọdé àwọn ọmọ ọlọ́mọ ó kú sínú igbó lálámọ̀ tí ó gbowó lẹ̀ fún wọn tó fi kó àwọn tíṣà yẹn àtàwọn ọmọ yìí wálé ẹ dákun aburú ò ní kàn yín ẹjẹ àṣẹ kí wọ́n ní tígi bá wó lugi tó kí ẹ̀ lákọ́ gbé ẹjẹ bá wọn ládéládé sọ̀rọ̀ ẹ pè wọ́n papọ̀ kí wọ́n fi nǹkan tí wọ́n gbẹ̀mí lékun wọn fi búra kí wọ́n yọ̀ǹda ìjà kíjà máa lọ kílùú Nàìjíríà ó lè tòrò ọmọ Yorùbá lè gba Nàìjíríà lẹ́nu àdánwò ṣùgbọ́n àwọn òyìnbó àti gbogbo àwọn kíni wọ́n ti mọ ibi tó ẹ̀mí Nàìjíríà wọ́n ti mọ̀ pé Yorùbá náà ni wọ́n kọ́kọ́ dàrin wa rú náà àwa náà wá fẹ́ràn owó ju nǹkan míì lọ a fẹ́ràn obìnrin ju nǹkan míì lọ ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú ìlú Nàìjíríà ò ṣe wọ̀ lóru báyìí sẹ́lù tí ò tiẹ̀ sí náà àwọn kan láwọn fẹ́ ṣe náà àwọn kan ní tí wọ́n bá ṣe wọ́n tí wọ́n máa bàjẹ́ àwọn tó ń kó jẹnẹrétọ̀ wọlé wọ́n ń ṣépè fẹ́nibọ́dì tó bá gbé náà wọlé ẹ dákun níbo là ń tanra wa lọ níbo là ń tanra níbo là ń lọ sáàrọ̀ kọ̀ Nàìjíríà ẹ já ronú o. Tọ́ mi sọ́nà òtítọ́ rẹ̀, kóre ọ̀fẹ́ rẹ̀, kó gbé mi ró. Bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, wá bá mi ṣe ọ̀rẹ́ mo bẹ̀bẹ̀ lọ. Àjòjì wa dẹni tí ń ba ìlú wa jẹ́, ẹ̀rù wa ń bà wọ́n nílé. Má fi mí Ah! fòyà jẹ́.
Ọlọ́run ṣàánú wa, mọ́ fi wálẹ̀ fún ìyàjẹ́ o. Gbogbo ẹ̀yin aṣíwájú wa pátápátá àfọlọ́run bẹ̀yìn. Ẹ mọ̀nà àbáyọ tẹ́ ẹ lè ṣe. Àkọ́kọ́ ọ̀nà àbáyọ mo ti sọ, ẹ jẹ́ kí ìfẹ́ kọ́kọ́ wà. Ẹ jẹ́ ìfẹ́ wà láàrin ẹ̀yin ládéládé, ibi tí nǹkan ti bàjẹ́ gan-an nìyẹn. Káwọn ládéládé yìí ó kọ́kọ́ fẹ́ràn ara wọn. Ẹ fi nǹkan tẹ́ ẹ gbé tó gbé nítorí ipò ẹ fi búra ká ẹ mọ́ jà mọ́. Àtọba tẹ́ ẹ fi jẹ fúnra yín, àtọba tó ṣe pé wọ́n ti jẹ́ tipẹ́tipẹ́. Ẹ sowọ́ papọ̀ kẹ́ ẹ túbá, kẹ́ ẹ fara yín mọ́ra. Ìlú kan bẹ ní orílẹ̀-èdè ilẹ̀ Ìbàdàn àbí Ọ̀yọ́ state. Ìlú ìbógun bá jà ń bẹ̀, wọn kì í bá wọn jagun. Ó wà lọ́yọ́ state náà ń bẹ̀ yín náà. Ogun ò lè wọnú ìlú náà. Bógun bá ti wá ń bọ̀, gbogbo àwọn aráàlú náà ó lọ sùn ni. Àwọn nǹkan tó máa gbé wọn jà ń bẹ̀ ń bẹ̀. Ẹ̀yin bàbá wa ní oníṣiríṣi lọ́wọ́. Gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a gbójúlé ní àwọn àṣírí. Ṣùgbọ́n bí mo ti rí pé wọ́n ní kíní kan ti tẹ̀yìn bọ̀ ìgbín lẹ́nu, omi ti tẹ̀yìn bọ̀ ìgbín lẹ́nu. Ó ní wípé àìfẹ́ fi bí panu, tá a bá ti rí ẹni ìka bá ti gbówó wá fún wa, àmọ́ ń gbà lọ́wọ́ rẹ̀. Àmọ́ ń gbàgbé àwọn tá a jọba lé lórí, àbáwọn tá a jẹ́ àfà lé lórí, àbáwọn tá a jẹ́ pásítọ̀ lé lórí, àwọn tá a jẹ́ pásítọ̀ lé lórí. Wọ́n bá ti gbé owó wá fún wa pé àwọn fẹ́ bayé jẹ́, àádẹ́ ìgbà owó náà àjẹ́ wọn máa bayé jẹ́ lọ. Ẹ jẹ́ á rántí àwọn ọmọ táwa náà bí. Ẹ jẹ́ á rántí ìgbẹ̀yìn wa. Ọlọ́run aláwòrán bí mọ́ fi wálẹ̀ fún ìyàjẹ́ o. Sọ mí tẹ́lẹ̀yọ̀ fún ìyàjẹ́. Ilé mi lọ́nà ìwọ̀n ní mi ọ̀. Ọmọ láyé mi ọ̀. Tó sì mọ́ lẹ́yìn rẹ̀ sẹ́nu ìwọ̀n lọ́rùn mi ọ̀. Wàhálà mi ọ̀. Ìwọ̀n lọ́wọ́ ni mi. Ẹjọ́ ta ló lè sọ ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ó padà láǹdì sí báyìí? Tẹ́ bá ní gbogbo ohun tí mò ń sọ látàárọ̀ irọ́ ni. Gbogbo yín tẹ́ bímọ sáwọn ọmọ yín wà pẹ̀lú yín. Ó dá mi lójú pé ìwọ tó ń wò mí ìyá ọmọ rẹ kan wà l'Ékòó àbí kó wà n'Íbàdàn. Kọ̀ọ̀kan wà n'Íjẹ̀bú àbí kọ̀ọ̀kan wà l'Ábùjá. Wá dákun sí ojú rẹ ló ń dáàbò bọ ọmọ náà. Bí Nàìjíríà ò bá da inú fo òfìfo náà ni gbogbo ẹni tó fọmọ sí òkè òkun àbí tọmọ ẹ jáde. Ẹ̀rù ó máa bọ́ńkálú pé ní kọ́lọ́ ń jẹ́ kọ́ ọmọ mi wọlé láyọ̀. Bọ́mọ lọ sáàfù àdánwò ni. Ó lọ iléèwé àdánwò ni. Ṣé ká wá jókòó lé ká mọ́ lọ iléèwé mọ́ báyìí? Ṣé skul tó bá wà nígboro nìkan lọ́kàn rẹ̀ wá balẹ̀? Kí ló dé? Ọmọ Nàìjíríà jẹ́ àrònú. Ó tiẹ̀ wá tàbùkù wa. Amẹ́ríkà wa ń bá wa parí ìjà láàrin àwọn ọ̀daràn. Nàìjíríà ò lè àjẹ́ ń pera wa lólórí. Amẹ́ríkà wa ń bá wa dojúkọ àwọn tó ń gbé nípa. Láwa tá a láṣìírí tá a dẹ̀ mọ́ tá a lè ṣe. Ṣùgbọ́n gbà àti jẹ kíni àti jẹ kíni kan gbàgbé ìdodo. Àti jẹ dodo gbàgbé ìdodo. Ẹ̀wọ̀n mo sọ tèmi o. Tó ń kálukú kọjú mọ́ra rẹ̀. Níbi tá a lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó jọ àwàdà ni kì í ṣàwàdà o. Bá a ṣe ń sọ lọ́wọ́ yìí. Àwọn kan gbéra lọ wọ́n travel lọ́wọ́lọ́wọ́ tí wọ́n kojú àwọn àdánwò bẹ́ẹ̀. Nítorí pé wọ́n wà níbi tó wà ni wọ́n náà lo ọgbọ́n rẹ̀ àtòyé rẹ̀. Ẹ ké sí gbogbo àwọn kábíyèsí. Ẹ ju mẹ́sẹ̀gì sí wọn. Tó bá ló pẹ́ lóòótọ́ ni Yorùbá ní àwọn àṣírí àbáláyé. Àwọn àṣírí yóò kú. Ẹ̀mí àwọn tá à ń pè ogun ju ẹ̀mí wa lọ. Ẹ padà sípìlẹ̀. Kẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ ara yín. Kásẹ̀ àná ó lè padà sọ́wọ́ yín. Kọ́gun mọ́ bá wa máa kó gbogbo kinní kan lọ. Gbogbo oríkìtẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà Yorùbá pátápátá. Wọ́n á ní ogun òkó kinní rí. Ìran bàbá wọn ò ṣe kinní kan ogun òkó wa rí. Sógun Boko Haram wa máa kó àwọn èèyàn lọ báyìí. Ẹ dákun ẹ jẹ́ kí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ ẹ jẹ́ kó wúlò fún wa o. Láàárín ìjọba àwọn lórí ètò tèmi. Orúkọ tèmi ni Haji Taofeek Olapade. Ẹ ṣe àdúgbò ẹmọ bíbí Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Mo kí gbogbo àwọn tá a jọ ń ṣètò. Olúbísí ọmọ Akínlóye. Ẹni à ń wò tí ò gbọdọ̀ wò náà. Bàbá wa fẹ́fẹ́ mọ̀ májẹ̀mú. Igwe DJ Tuga Ajawa Monsuratu Akabaola. Madam Olúwabùnmi. Alhaji Awakaya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe àdúgbò. Òkè lẹ́múrú sí òkè náà lámọ̀lọ́ àníjábọ̀. Gbogbo ẹni tẹ́ ń wò mí ẹ̀yin náà oníjábọ̀ àníkósọ́wọ́ lọ́wọ́ o. Àníkósọ́wọ́ àwọn alágbèédá. Àwọn kan ní bó bá kọ̀là kọ̀là. Bẹ́ẹ̀ dẹ̀ nílò tó bó bá kọ̀là kọ̀là. Bẹ́ẹ̀ ni o. Àní ṣe kòǹgẹ́ ìbànújẹ́ o. Àní bá wọn wọ kómo lórí ọmọ lórí aya lórí ara wa o. Sàmì ẹ̀kú bá ń gbé tó àmì mi. Yóò kù tún di ọjọ́ mẹ́jọ ẹ ṣe àdúgbò. Ire lójú owó rírì la máa rí o. Ó dàbọ̀. Ọ̀rẹ́ Jésù Olúwa mi o, ìgbà mi bẹ lọ́wọ́ rẹ o, Jésù Olúwa mi o, pèsè iṣẹ́ rere fún mi o,
jẹ́ kí n lálùyọ. Pèsè iṣẹ́ rere fún mi o, jẹ́ kí n lálùyọ. Tọ́ mi sọ́nà òtítọ́ rẹ̀, oore ọ̀fẹ́ rẹ̀ kó gbé mi ró. Bàbá mímọ́, ọmọ mímọ́, ẹ̀mí mímọ́, wá bá mi ṣe ọ̀rẹ́ mo bẹ̀bẹ̀ mọ́.